wáyé pé ẹ gbàgbọ́ lọ fún wọn nígbà tí wọ́n bá rí àṣeyọrí iṣẹ́ ọwọ́ yín àwọn ẹbí wọn ló máa polongo yín fún wa ọpẹ́lọpẹ́ ẹni báyìí o ẹ tí wàá ṣàṣeyọrí nǹkan tẹ́ ẹ gbé lọ ẹ tí mọ̀ bóyá wọ́n jẹ́ kán lò ó gan ẹ wá bọ́ta ẹ ti wá ń sọ fún wa ipe ẹ̀yin lẹ gbé nǹkan lọ fún wọn ẹ wá fi ń bùgà fún wa káwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí ní gba yín láago ẹ ti rí níbi pé ọ̀nà ọ̀la yín ti ṣí tọ́nà ọ̀la ẹ̀dá bá ṣí. ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ àgbo tí àfáà Hakeem tó lọ gbé fún Ògògó ó ti di wàhálà báyìí o ó ti di wàhálà o nítorí pé kí ni àwọn ẹbí actor Ògògó wọ́n ti jáde wọ́n ti sọ̀rọ̀ àfáà Hakeem náà sọ̀rọ̀ ó tọrọ apology lọ́wọ́ àwọn ẹbí Ògògó Yínká TNT òun náà sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kàn sáré brief ohun tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá fún wa kó tó di pé adébítà adélé ní nítorí pé gbogbo ohun tí oníkálukú sọ ìyẹn family ìyẹn bí actor Ògògó gbogbo nǹkan tí wọ́n sọ bí àfáà Hakeem gbogbo nǹkan táwọn náà sọ àti ohun tí Yínká TNT tó padà sọ gbogbo ẹ̀ náà ni a sì máa gbọ́ nínú fídíò yìí ṣùgbọ́n ẹ jẹ́ kí n kàn summarize díẹ̀ fún wa ẹ rí i ní pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí àwọn ọmọ actor Ògògó tí wọ́n pariwo síta wípé ara bàbá àwọn ò yá ṣùgbọ́n níbi tó dé wọ́n ní cancer yẹn ó ti wọ stage 4 eléyìí tó jẹ́ pé ó ti bọ́ sí pé 50-50 ẹ jẹ́ ká wò bẹ́ẹ̀ yẹn nítorí pé cancer ọ̀hún ó ti bọ́ sí gbogbo ara pé àwọn dókítà ní pé wọn ò lè tọ́jú bàbá àwọn mọ́ nígbà tí wọ́n pariwo síta gbogbo èèyàn lóríṣiríṣi náà ni wọ́n bẹ̀rẹ̀ sí jáde àwọn mọ ògùn cancer àwọn mọ ògùn cancer Saheed Ire ó sọ̀rọ̀ kan ó ní òun mọ ògùn cancer òun lè wò ó ṣùgbọ́n ó ní bó ṣe bọ́ sí 50-50 pé ẹnu aráyé lẹ́bọ pé tó bá jẹ́ pé nǹkan ṣe èèyàn ní hospital ayé ò ní sọ̀rọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé oníṣègùn ìbílẹ̀ ló tọ́jú onítọ̀hún tí nǹkan kan ṣe ayé adẹnubo onítọ̀hún fine ṣùgbọ́n àfáà Hakeem náà àwọn náà bá jáde pé mo mọ̀gùn kínní mo ti ń ṣe fáwọn èèyàn tara wọn yá pé even èmi gangan ìyẹn àfáà Hakeem gangan wípé òun gangan lágbo ìsílé òun ṣe fáwọn èèyàn lóríṣiríṣi tara wọn yá pé ó dáa ẹ jẹ́ kí n gbìyànjú wípé òun o eléyìí tóun bá ṣe òun ò ní gbowó lọ́wọ́ actor Ògògó fine làfáà Hakeem ló bá parí àgbo kánsà yìí ló bá gbé lọ fún Alhaji Ògògó ìyẹn ní hospital níbi tí wọ́n wà kí ló wá ṣẹlẹ̀ kí ló happen lẹ́yìn ìgbà tí àfáà Hakeem dé láti hospital wọ́n wá ṣàlàyé gbogbo tójú àwọn rí wípé nígbà táwọn dọ́dọ̀ actor Ògògó wípé àánú ṣe àwọn omi fẹ́ jábọ́ lójú àwọn ṣùgbọ́n àwọn mú mọ́ra àwọn kọ́kọ́ ṣàdúrà fún actor Ògògó àwọn dẹ̀ gbé àgbo fún wọn wípé pàápàá jùlọ wọn ti fẹ́ jẹ́ kí wọ́n wọlé lẹ́yìn èyí ni Yínká TNT náà bá bọ́ síta tó ní no irú nǹkan tí àfáà Hakeem ṣe yẹn pé kò lẹ́tọ̀ọ́ kó ṣe bẹ́ẹ̀ wípé nítorí pé kí ni pé there is something we call confidentiality bí gbogbo wa la mọ̀ pé Yínká TNT medical line health line ló ti ń ṣiṣẹ́ ìyẹn ló ní òyìnbó so ni Yínká TNT bá jáde pé kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí pé normally kò yẹ kí àwọn hospital yẹn gbà kí wọ́n kọ́kọ́ gbé oògùn ìbílẹ̀ wọlé pé ó lè borúkọ hospital jẹ́ ó lè jẹ́ kí wọ́n sùn tàbí kán gba certificate ẹni tó ní hospital ọ̀hún ó ṣàṣàlàyé lóríṣiríṣi ṣùgbọ́n ohun tó wá bí àfáà Hakeem nínú ni wípé báwọn èèyàn àti wípé bí ojú táwọn Yínká TNT fi wò pé bóyá àfáà Hakeem o bóyá ó fẹ́ dọ́gbọ́n polówó àgbo ẹ̀ fún gbogbo àwọn èèyàn ló jẹ́ kó lọ wúrú ìwà bẹ́ẹ̀ wípé kí ló wà ń bẹ̀ pé ó yẹ kó lọ lẹ́yìn ni eléyìí ló wá mú kí àfáà Hakeem tóun náà wá bọ́ síta tó ṣàlàyé tó faraya lóríṣiríṣi wípé láyé pé kí Yínká TNT kó má bá òun sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ pé kí ló mì pé kó ṣọ́ra rẹ̀ pé torí pé tóun bá ń báyàn jà pé onítọ̀hún máa ń parẹ́ ni ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ àwọn ẹbí actor Ògògó náà àwọn náà tún jáde wọ́n sọ sí wọn tó jẹ́ wípé àfáà Hakeem ti tọrọ apology lọ́wọ́ àwọn ẹbí Ògògó ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀kẹ́ wá gbọ́ gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ̀ ń wo fídíò lórí channel yìí ẹ bá mi wò sàlẹ̀ níbi apá left yẹn ẹ rí ibi tán kọ subscribe sí ẹ click lé subscribe button yẹn lórí fún wa ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ẹ ò ní fi gbọ́mọ sí bẹ́ẹ̀ lẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò ọ̀hún. mo rí fídíò tó ṣe àkọ́kọ́ náà alijasa min jinsil amal àníyàn rẹ tó fi ṣe fídíò yẹn Ọlọ́run máa fi san ẹ́ lẹ́san àníyàn tí mo fi ń ṣe tí mò ń ṣe k'Ọlọ́run fi san mí lẹ́san Yínká TNT ẹ̀mẹ́ta ni màá wí ni màá sọ ẹ bá ń ṣe fídíò yìí kọ́dọ̀dọ̀ Yínká TNT àníyàn tí Yínká TNT tó fi ṣe fídíò tó ṣe yẹn
Ọlọ́run máa san ẹ́ lẹ́san pẹ̀lú àníyàn tó fi ṣe fídíò yẹn. Àwọn aṣẹ́ tèmi náà dẹ̀ ń ṣe lórí péèjì mi because I don't know you nǹkan kan ọjọ́ pàwọ́ papọ̀ kò sí so tó bá jẹ́ pé iṣẹ́ tó jẹ́ yẹn o àwọn fámìlì Alhaji wa Hassan Ogogbo ni wọ́n rán ẹ ni wọ́n bẹ̀ níṣẹ́ tó jẹ́ yẹn bọ́ síta kó ṣe fídíò kó sọ pé àwọn fámìlì Alhaji wa Hassan Ogogbo ni wọ́n rán ẹ níṣẹ́ tó jẹ́ yẹn wàá tún fídíò mi ṣe o fídíò mi ti wá dẹ̀ tún ṣe iṣẹ́ tó jẹ́ yẹn mo fẹ́ mọ̀ bóyá àwọn fámìlì Alhaji wa Hassan Ogogbo ni wọ́n rán ẹ bóyá fúnra rẹ lọ́dẹ̀ jẹ́ mo fẹ́ mọ̀ so because ọ̀rọ̀ ń bẹ nínú mi tí mo fẹ́ sọ but díẹ̀ ni màá sọ ìtọ́dẹ̀ kàn ẹ́ ni màá sọ orí ìgbà tó bá tó sọ pé àwọn fámìlì àwọn Alhaji wa Taiwo Hassan ni wọ́n rán ẹ kí n tó fi òkú kù gbọ́n torí pé mo mọ̀ pé àwọn akọ́nà rán ẹ wọn àdẹ̀lé rán ẹ Yínká TNT mo mọ̀ pé wọn à lè rán ẹ níṣẹ́ tó jẹ́ torí pé ọ̀rọ̀ ló máa ń kó mo rò wá èmi ò kì ń báyàn ní kíláàsì mi ò ní dẹ̀ ń báyàn bínú lórí social media yìí ó ní tó ń promote lórí page mi ó ní tí mo promote ẹ̀ẹ́dẹ̀lẹ̀ rí kí kódà àwọn tí mo promote lórí page mi tí bá fi nǹkan sílẹ̀ lórí page mi pé nǹkan yóò oògùn yóò àìsàn báyìí ní ṣiṣẹ́ fún o lè rí mi kí n fi nọ́mbà mi sílẹ̀ because mo ti wà occupied already mo ti busy I must tell you the fact mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri fact tí mo fẹ́ sọ fún ẹ nìyẹn mi ń wá owó kiri mọ́ owó ní wá mi kiri ẹni tó sick gbogbo wa la lẹ́gbọ̀n a ní èèyàn bí Ògògó gbogbo wa la ní nínú fámìlì wa ọ̀sẹ̀ni tó lè gbàdúrà kí ẹni tó ó nírú Ògògó yẹn nínú ẹbí ẹ̀ kó wá gbàdúrà ká burú ṣe ká tó ń burú sógbògó lẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ lọ gbàgbọ́ fún ni Ògògó ìṣẹ́ni àkọ́kọ́ náà tí mo fọ́ ara mi lọ sàgbó fún tọ́lọ́ ndẹ̀ ní kó ríwòsàn ask Don Richard now say stage play say stage play ní ti Don Richard ni àyèmáyé àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ pé Ọlọ́run lò wá ní sábàbí kí wọ́n ríwòsàn nínú ayé wọn téèyàn bá gbéra rẹ̀ wá bá wa publicly on social media àwa náà máa attend sí publicly on social media téèyàn bá pè wá lábẹ́ aṣọ èèyàn mélòó ló bá wa sọ̀rọ̀ lábẹ́ aṣọ tá a gbọ́rọ̀ ẹ̀ wá sórí social media ọmọ iye patient mo dìú pẹ̀lú ni most of my customers they are not in Nigeria they are in diaspora customer mélòó mo ní Nigeria àwọn tí mo dìú pẹ̀lú jù àwọn tí wọ́n ra àtìmí jù they are from diaspora and I don't publicize my number I don't call my number I don't publicize my number not until tí àwọn case tó bá critical tí mo dẹ̀ rí pé bóòlù ni wọ́n ṣe lè locate mi pẹ̀lú àwọn ẹni yìí I have to drop my number once in a while ni mo máa fi number mi sílẹ̀ ó rí ẹ̀kẹ́ tó lè lọ sórí page mi kí n tó lè sọ nǹkan kan bóyá mo fi nǹkan wòsàn lẹ́ni kí n wá kí n tó lè sọ pé lẹ́yìn ẹ pè number mi sórí ẹ pè fóònù mi tẹ bá fi ṣiṣẹ́ yìí màá bá yín ṣe ọyẹ ẹ pè number mi kí wọ́n máa pè number mi I don't call my number unnecessarily because I know what I'm doing ní tí mo gbé lọ́wọ́ jẹ̀ níwò mo dẹ̀ máa tí mo gbé lọ́wọ́ mẹ́rin dẹ̀ ti torí ẹnìkan ṣe. So kéèsì Alhaji wa Taiwo Hassan Ogogbo bí kéèsì wọn ti wá lọ́jọ́ kí n address ẹ̀ publicly lọ́mọ wá sórí social media fúnra ọmọ lọ́wọ́ sórí social media tó gbé ọ̀rọ̀ Alhaji wa Hassan Ogogbo tó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà tẹ́mi dẹ̀ wà nínú ọmọ Nàìjíríà ó gbé wá fún gbogbo ọmọ Nàìjíríà fẹ́ gbà wá o kódà ó sọ boldly níbẹ̀ pé cancer ni o ó dẹ̀ ti wọ stage 4 táyọ̀ ọmọ pé stage 4 cancer is very very critical condition àfàlábòsí èèyàn alábòsí ẹ̀dá lọ́ máa sọ pé stage 4 cancer o kì í ṣe critical condition what have I done wrong? tí n bá tiẹ̀ tó bá jẹ́ pé bí mo ṣe sọ yẹn àwọn family ọ̀fẹ́ I need to apologize to the family of Ogogbo kí wọ́n má bínú mo fi àsìkò yìí bẹ̀ wọ́n ó dẹ̀ fi àsìkò yìí rọ̀ wọ́n kí wọ́n má bínú ṣùgbọ́n ìtọ́ bá ti dórí social media ó ti kúrò ní táàkì ń gbọ́mọ́ mi ò ṣàdédé lọ síbẹ̀ náà ṣé mo kàn gbéra mo kàn ṣàdédé pé mo gbé àmọ́ lọ síbẹ̀ ni mi ò ṣàdédé lọ síbẹ̀ náà igi súnmọ́gi lọ́bọ̀ ń yọ ṣé màá kàn ṣàdédé kó ọmọ yẹn tí mo fi ṣe ni Yínká TNT sọ́ra rẹ o mi ò kí n bínú o bí tiẹ̀ ṣe tiẹ̀ kí n fi tèmi ṣe tèmi o sọ́ra rẹ o tó bá jẹ́ táwọn fámìlì náà wá rán wọn ní sẹ́tọ̀ jẹ́ yẹn jáde padà kọ́ wá jẹ́ kó yé mi pé àwọn fámìlì so màá wá padà jáde màá wá sí àwọn àlàyé kan. ọmọ Alhaji wa Taiwo Ogogbo ó wá sórí social media èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan kan báyẹn ṣẹlẹ̀ àwọn fans ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tag mi tágì ti ń bẹ lórí fóònù mi lẹ́ òru ọjọ́ tí àárọ̀ ọjọ́ tí mo ṣe fídíò yẹn kí n tó jí bóyá òru ìjẹrin mọ́júmọ́ ìjẹta tágì ti ń bẹ ní orí fóònù mi ní òru ọjọ́ yẹn kílẹ̀ ò tó mọ́ nígbà tó tẹ̀ nǹkan mọ́ pa fóònù lóru pé àwọn ni wọ́n mẹ́sẹ̀jì mi lóru àwọn nìkan wo ni wọ́n pè mí lóru ìgbà tí ilẹ̀ máa fi máa kan fóònù mi ìyá wa kan mi torí fáǹsì àwọn tí wọ́n máa ń pè mí pọ̀ and I don't save numbers mi ò kì í save number because ẹni omi tó bá mọ níwọ̀n lèyàn máa ń rẹ́ lásì I have numerous customers in diasporas little customers ni mo ní ní Nàìjíríà
little customer ni mo ní Nàìjíríà so mo bẹ̀rẹ̀ sí ní oríṣiríṣi tagging ìgbà tí máa fi jí láàárọ̀ ọjọ́ yẹn mo kàn rí pé orí fóònù mi kún mẹ́sẹ̀jì ti pọ̀ rẹpẹtẹ tí má sí mẹ́sẹ̀jì eléyìí please Alhaji Ogogo in need of you please help Alhaji Ogogo please oníkálukú kí ni mo fẹ́ ṣe nígbà ọ̀dẹ́ jẹ́ pé humanity wọ́n dá máa wa ni bàbá tó bí mi ó sin ọmọnìyàn tó fi jáde láyé ni bàbá mi ò kí ń fi ọ̀rọ̀ ẹni tí kankan bá fẹ́ ṣe èèyàn tí bàbá mi bá ní gbogbo agbára ní bàbá mi máa ń sà láti lè ràn yàn lọ́wọ́ ọ̀nà alhamdulilayi mo jogún tó da látara bàbá mi. ti Don Richard nígbà tí ọ̀rọ̀ Don Richard ṣẹlẹ̀ so ṣe bí wọ́n gbé wọ́n fún social media náà ni mo dẹ̀ pé wọn èmi náà dẹ̀ ṣe fídíò pé mo ní ìdí Don Richard òmùn wá o mo fẹ́ ṣe gas comment mo dẹ̀ ṣe fídíò lórí ọ̀rọ̀ Don Richard so àwọn èèyàn dẹ̀ tag mi wọ́n dẹ̀ ṣe nọ́mbà mo dẹ̀ ṣe house mo dẹ̀ gbé lọ bá Don Richard mi àwọn èèyàn obi so kí ni I have never experienced negative comments mo dẹ̀ wá Don Richard lọ mo dẹ̀ present house fún and alhamdulilayi ṣe state play nìyẹn ọfẹ tàgbó tí n bá fẹ́ tàgbó mo mọ iye àgbo tí mo ń ta àgbo tí mo ta pẹ̀lú ìtọ́mọ́kéwú tọ́lọ́ fi ṣe ibi tí tó fi ṣe lé ńlá fún mi tọ́lọ́ fi ṣe ogun tó ṣe fún mi kí ló tó kù ṣé ká jẹun ká wọṣọ ká travel káàkiri ibi tó bá wù wá ká lọ múra nígbà tó bá wù wá àti ń lọ àti ń rìn yẹn lọ kí ló tó kù omi tó bá mọ níwọ̀n lèèyàn máa ń rẹ́ lásì ìnífẹ̀ẹ́ ọmọnìyàn tí ń bẹ lára wa ó fẹ́ jẹ́ ká ṣe tá a ṣe ọmọ yẹn tí mo ti tó kọ́ sí mi àti lílọ àti bíbọ̀ àti rẹ́sípì tí mo gbé lọ fún wọn ni tọ́wọ́ bọ́ sórí social media tó ń ṣẹ̀nu yànnàyànnà àwọn fi Alhaji Taiwo Hassan àwọn fi make market àwọn fi mọ ìṣe dẹdẹrẹ ní ẹni ta ló make market ayé ti mọ̀ mí already náà wọ́n ṣe ti rìfọ́nà lèmi ń jẹ́ bí mi polówó ọjà àwọn tó ń lo àti mi wọ́n rìfà mi rìfọ́nà ni mo ń jẹ́ if you don't know but tógun ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tógun ẹni bá dání lójú èèyàn máa fi gbárí ni tí mo bá mọ nǹkan tí mo dẹ̀ rí ẹni tí ó ń bẹlẹ́gbẹ́ mi tí nǹkan yẹn ń ṣe èmi máa jáde kódà kò jẹ́ pé ẹni yẹn nǹkan yẹn ti wà lójú kú ní tá a bá sì lè ṣe láti lè fi ran ẹni lọ́wọ́ á sì ṣe á mọ̀ pé gbogbo ibi tó bá tiẹ̀ wá padà já sí tọ́lọ́run ló padà ṣe. kì í sá Alhaji Taiwo Hassan Ogogo sáwọn lẹ́ni àkọ́kọ́ ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ náà o sáwọn lẹ́ni àkọ́kọ́ ni mo kọ́ gbé nǹkan fún ni àwọn kọ́ lẹ́ni àkọ́kọ́ o lọ sí fáìlì ìṣẹ́ dáadáa àwọn tọ́lọ́run lò wà ní sábàbí fún wọ́n ti pọ̀ rẹpẹtẹ àwọn tó wà tó jẹ́ social media wọn lẹ́rí yẹn àwọn tí ì ṣe social media wọn pọ̀ rẹpẹtẹ àwọn testimonies ti ń bẹ lórí fóònù mi ò kì í ṣe kékeré because torí pé kì í ṣe social media ni wọ́n gbé wá secret làwọn nìyẹn nǹkan tó pamọ́ làwọn yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tán ti gbé wá lórí social media táwọn followers tag mi Alhaji Akeem ẹ̀dá kan nǹkan báyìí ṣẹlẹ̀ sára afẹ́kẹ́ àtẹ́ndì sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn so kí ni mo fẹ́ ṣe nígbà tí mo lọ tí mo gbé nǹkan yẹn fún wọn àwọn tí wọ́n tag mi àwọn olólùfẹ́ mi àwọn followers mi àtàwọn olólùfẹ́ Alhaji Taiwo Hassan Ogogo tí wọ́n message mi so bí mo ṣe wá jẹ́ kí wọ́n mọ̀ pé a ti dìlífà rẹ̀ fún wọn o so ó ti dẹ̀ṣẹ̀ pé ntí ẹni ká ṣe o a ti dìlífà rẹ̀ fún wọn o ó ti dẹ̀ṣẹ̀ mi ò àwọn ọ̀rọ̀ míì tí ó bá jáde nínú fídíò yẹn I'm ready to do apology lórí ẹ̀ bóyá àwọn ọ̀rọ̀ míì tí mo sọ níbẹ̀ tàbí àwọn àsọjù míì tí àwọn ọ̀rọ̀ míì tẹ̀rí ń bẹ̀ gẹ́gẹ́ bí pé àbá àti sọ̀rọ̀ jù àbá àti I'm ready to apologize màkà wá gbé fídíò mi lórí pé wọ́n wé lórí kan fẹ́ tajà ni peter ní tajà so ṣé ọjà àti màbí Alhaji Ogogo tà ní so ń lọ yẹn Ọlọ́run fi ṣe oore fún mi débi tó dé ní àbí kíni èmi ò ní sèyàn tí máa ń fi ẹ̀mí èèyàn tajà o tó bá jẹ́ yẹn ni o tó bá jẹ́ tí wọ́n bá lè ṣe bẹ́ẹ̀ èmi ò sí lára ẹni tó lè fi ẹ̀mí èèyàn tó lè fi tajà ṣùgbọ́n etí tó bá gbọ́ àlọ ọ gbọ́dọ̀ gbọ́ àbọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí ò lórí social media ni tó máa ń wò wá sọ lórí social media pé nǹkan báyìí o ó ṣe bàbá òun o irú ọ̀rọ̀ yá alẹ́ mọ̀ ìgbọ́n mọ́tẹ̀ tí wọ́n tún social media gbogbo àwọn èèyàn ti mọ̀ àwọn tó mọ̀ náà ni wọ́n pè wá àwọn tó wá pè wá nígbà tá a lọ tá a dẹ̀ dé kò tí kò yẹ ká fún àwọn èèyàn lábọ̀ pé n tẹ́ pè wá lé lórí o a ti lọ o a ti bọ̀ o a ti ṣe báyìí o a ti ṣe báyìí o àdúrà ló kù o ká mọ̀ fún wọn lábọ̀ so ìyẹn ti wá di pé àwọn fi ń tajà lọ́sọ̀ gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ lórí social media lẹ́nìí wọ́n ṣe wàhálà kàtó rí ni kò sẹ́ni tó lè sọ pé ìsílẹ̀ lòní nọ́mbà because I don't call my number on social media pé o ẹ dákun o ẹ pè wá sórí nọ́mbà yìí tí ó bá jẹ́ pé bóyá irú nǹkan tó critical tá a dẹ̀ ní láti wá ọ̀nà láti dọ́dọ̀ ẹni yẹn ṣẹlẹ̀. so kí wá ní ìgbà tó bá tẹ̀ wá jẹ́ sí pé lẹ́yìn pé a gbé fún ọ gan a pe nọ́mbà gan àti tajà so kí ni tó wọ̀ sínú pé ká pe nọ́mbà fáwọn èèyàn pé irú tó ṣẹlẹ̀ yìí o tá a bá fẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ ìyá ìgbà nọ́mbà wa ká tiẹ̀ wá tó bẹ́ẹ̀ ká tó wá tó burú èmi ò sẹ́ńtì máa ń pe náà because orí fóònù mi ti kún already. Wàláhì mo fi àlùkùrẹ́ àdìbúra last month ni mo wipe off almost 10,000 messages
10,000 messages on my phone. I had 10,000 messages lórí fóònù mi lórí WhatsApp mi. WhatsApp méjì mo lò. Ẹyọ kan nínú WhatsApp méjì tí mo lò. I had 1,000 messages last month ni mo wipe ẹ̀ kúrò lórí fóònù. Presently mo tún ṣe ń sọ yìí, mo tún ti ní almost 3,000 messages tí mi ti ráyè attend sí, tí mi ti ráyè dá lóhùn. Yínká TNT sọ́ra rẹ o, má rí bínú Ọlọ́run o, má rí bínú Ọlọ́run o, má rí bínú Ọlọ́run o, àlìjàsáwù mi ń jí sílẹ̀ amadi, àlìjàsáwù mi ń jí sílẹ̀, ibi Ọlọ́run gbé àwa gadé léde, tọ́lọ́ mú wa dé léde, èèyàn kankọ́ ni yóò jà wá bọ́, èèyàn kankọ́ ni yóò kọ̀yìn Ọlọ́run sí wa, torí pé fún Ọlọ́run ló kọjú sí wa. Èèyàn kankọ́ ọ̀wà so mi ma èròǹgbà rẹ lórí tó ṣe, ṣùgbọ́n pẹ̀lú èròǹgbà rẹ yẹn Ọlọ́run máa fi dá ẹlẹ́jọ́. Fídíò tí mo ti ṣe analysis fún àwọn followers mi lánàá pé àti lọ àti dé o, àwọn tí wọ́n pè mí Alhaji wa Mutiunla Aliatik wọ́n pè mí wọ́n láwọn family wọ́n react sórí fídíò yẹn but they promise wọn because mo lọ síbi kan lánàá, so ìgboro ni mo wà lánàá, mo lọ bì kan lánàá gbàtí máa fídíò tirẹ̀ mí, so ní òru èní mo delete fídíò yẹn because wọ́n ní àwọn family react sí pé wọ́n láwọn like báwọn yẹn ṣe ń sọ there is no problem, mo dẹ̀ delete fídíò yẹn kó lórí fóònù mi, mo delete fídíò yẹn kó lórí fóònù mi. So kí ni ti Yínká TNT mo ti ọjà rẹsipí mi ó ti kúrò lórí Nàìjíríà, mo ti gbé lọ China, mo ta rẹsipí ní China, kò sọ orílẹ̀-èdè, kódà àwọn orílẹ̀-èdè mi tó ti ń pè mí tí mo tún lọ lẹ́nu mẹ́ta yìí láwọn house ti tiwa, my house is an international house tèmi ti di international because mo mọ tí mo ṣe, àwọn tí wọ́n dẹ̀ ra house lọ́wọ́ mi ní fàdà là ń jẹ́, tó o bá tajà èèyàn kò ní tajà yẹpẹ̀ kó má gbowó òkúta, tó o bá tan tọ́da báwọn èèyàn wọ́n á rí fáàrẹ̀ sáwọn èèyàn míì, tí mo bá dẹ̀ gbowó lọ́wọ́ àwọn èèyàn, tí mo bá gba owó táwọn èèyàn bá sanwó fún mi nǹkan ṣe rọ́pọ̀, àwọn tí mo bá gbowó lọ́wọ́ àwọn èèyàn tí mi ráyè deliver house fún tá bá pè mí kánsẹ̀ ní rìsíìtì mo ń dá owó àwọn èèyàn padà, èmi máa ń dá owó àwọn èèyàn padà látọ̀dún tàbí wà lóṣooṣù mẹ́ta tí ta house tó bá jẹ́ pé ajẹ́ fọwọ́ ni tàbí ajẹ́ ẹni tí ó máa mú kàmákan ni ayé ó ti wọ́n á ti gbé ọ̀rọ̀ wá sórí social media. Ẹlòmíì àsanwó fata ti gbàgbé tá a ti máa gbàgbé ọjọ́ tó lọ bá dẹ̀ kádàrà tí wọ́n bá mẹ́sẹ̀jì wa pé áàtì àwọn kankan àwọn ò ní ìdí àti yẹn mọ́, àwọn ti rà níbò míì because ọmọ ń take time kẹ́lómi kókó tó rí wa bá sọ̀rọ̀, wọ́n máa yẹ mẹ́sẹ̀jì sí bẹ lórí fóònù mi tó yẹ pé mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ó bẹ lórí fóònù mi, mẹ́sẹ̀jì olóṣù mẹ́fà ń bẹ lórí fóònù mi, ẹlòmíì ti ń tẹ̀ nọ́mbà mi láti láti ẹni tá a ti ráyè sọ̀rọ̀, so ó ń bẹ nínú ẹlòmíì tó yẹ pé wọ́n ti sanwó fún wa tó yẹ pé mẹ́sẹ̀jì tí àwọn mẹ́sẹ̀jì bó ṣe ń wọlé á ti lé mẹ́sẹ̀jì wọn lọ táṣẹ̀ṣẹ̀ máa wá kiri tá a bá ti wá wa táàrí because nọ́mbà èèyàn mélòó la fẹ́ save, nọ́mbà èèyàn mélòó la fẹ́ save tá a bá ti wá wa táàrí táwọn èèyàn dẹ̀ ti pè wá because cost máa ń pọ̀ fún wa. Mo ti ń sáyé mi kí n tó ṣẹlẹ̀ tàlẹ́ kí n ṣàlàyé ògbógbó léyìí gbogbo wa humanity ti ń bẹ lára kan sáyé, ṣé o rò pé mo wọlé débi kí n mo gbé àgbo láti Òṣogbo mo gbé lọ sẹ́kọ̀ọ́, mo fi time mi I spent my money, I create time to deliver the package. Àwọn tí wọ́n fi owó ra àgbo lọ́wọ́ mi lè gbé àgbo lọ fún wọn lé. Àwọn tí wọ́n fi owó tí wọ́n fi 500,000 600,000 ra àgbo lọ́wọ́ mi tó bá mọ̀, àwọn èèyàn ra àgbo 600,000 lọ́wọ́ wa, wọ́n ra àgbo 500,000 lọ́wọ́ wa, wọ́n ra àgbo millions of naira lọ́wọ́ wa láti oríṣiríṣi. Jẹ́ pé tá bá máa calculate ẹ̀ ìmí máa wọ 500 ìmí máa wọ 600 ìmí máa wọ 700. Mi ò lọ gbé àgbo fún wọn nílé tí ò bá jẹ́ pé torí ìfẹ́ èèyàn àti ìfẹ́ àti humanity tí ń bẹ lára wa. Mo fọwọ́ ara mi ṣe nǹkan, mo package ẹ̀, mo tún wá rẹ epo sọ́kọ̀, mo tún wá gbọ̀n èkó, mo tún wá lọ gbé fún wọn. Àwọn tí wọ́n wá táàgì wa tájáwé èèyàn dáadáa tí wọ́n pè wá pé ẹ dákun ẹ bá wa ọ̀nà tẹ́lẹ̀ ní àbálẹ̀ gbà ran tẹ́ bá lè gbà contribute sí health Alhaji wa Taiwo Ògógó ẹ dákun gbogbo àwọn tí wọ́n wá táàgì wa yẹn ká máa update wọn ká máa sọ fún wọn. So bí mo ti wá update àwọn èèyàn tí because ọ̀rọ̀ health Alhaji wa Taiwo Ògógó kì í ṣe tó pamọ́ ó ti dórí social media already. So àwọn tí wọ́n wá update wa tí wọ́n sọ fún wa tí wọ́n bá wa sọ̀rọ̀ pé ká ṣe àgbo fún wọn, so tá a wá lọ gbé fún wọn a ní láti fáwọn yẹn lábọ̀ mọ́ àbí ṣé wọ́n individually ní kí n máa pe àwọn tí mi mọ̀ tẹ́jẹ́ pé àwọn torí pé àwọn tí wọ́n mọ̀ wá wọ́n pọ̀ ju àwọn tí a mọ̀ lọ, àwọn tó yẹ pé ìfẹ́ Alhaji wa Taiwo Ògógó ni wọ́n ní tí wọ́n fi mẹ́sẹ̀jì wa, so sẹ́yẹ kọ̀ọ̀kan ní kí wọ́n máa pè wọ́n pé ẹ dákun àjọlọ I must tell you the fact pé tó fi di ìrọ̀lẹ́ àná mo dẹ̀ tún rí àwọn tí wọ́n tag mi pé Alhaji ẹ dákun ẹ bá wa attend sí Alhaji Ògógó Hasan tá a dẹ̀ ti lọ bẹ̀ tó fi di ìrọ̀lẹ́ àná wàláhì mo fi àlùkùránì búra tó fi di ìrọ̀lẹ́ àná làwọn èèyàn tó ń pè mí tí wọ́n tag mi lórí ẹ̀ tí wọ́n pé ẹ dákun àtẹ́kẹ́ bá wa attend sí wọn ẹ dákun wọ́n lè ṣe wá ń sọ wọn pé àti lọ àti dìbà kódà àti ṣe fídíò láàárọ̀ yìí ìyẹn mo sọ fún ọ lánàá bẹ́ẹ̀. So báwo la ṣe fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n tààgì wa báwo la ṣe fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí wọ́n tọmọ Nàìjíríà gbélé wa lọ́wọ́ àti jẹ́ àti deliver rẹ̀. Mo ready láti make apology
nínú fídíò yẹn tó bá ní àwọn ọ̀rọ̀ kan tí mo sọ tó bí gbogbo fámìlì nú ẹ dákun ẹ má bínú gbogbo fámìlì Ògògó tó bá ní àwọn ọ̀rọ̀ tí mo sọ tó nígbà tí mo update àwọn èèyàn lórí ìgbà tí mo ṣe fídíò yẹn mo bẹ̀ gbogbo ẹ̀yin fámìlì Ògògó ẹ̀yin Ògògó fámìlì mo bẹ̀ yín ẹ má bínú tó bá jẹ́ pé láwọn ọ̀rọ̀ kan tí mo sọ tẹ́ ẹ like tó bí nínú lórí ìgbà tí mo ṣe update but I have to update people lórí recipe tí mo gbé wá fún yín kódà ààyè tí ọ̀gbà mi ni èmi ò rí èmi lọ gbé recipe fún yàn kí n má ṣe fídíò ìgbà tí mo bá mu níbẹ̀ torí pé ayé gbẹgẹ́ kò sáyé ó yẹ kí n gbé recipe yẹn ó yẹ kí n send ẹ ni ó yẹ kí n send ẹ ó fẹ́ send ẹ tẹ́lẹ̀ ni àwọn kan ló pè mí náà nínú àwọn fáǹsì wa àtàwọn èèyàn tọkọtọ náà ni wọ́n pè mí pé aláàjì ẹ má send kìnìyàn torí èmi gan there is no time for me mi ò ráyè ní tí mo ṣe pọ̀ ju kí n fi time lẹ́ẹ̀kí lọ sẹ́kù book up aago 11 to 12 ni mo tó wọlé lálẹ́ ẹjọ́ yẹn to 12 nínú ọmọ tá a jọ lọ mi mà bí o ti jẹ àárọ̀ à ń dáná oúnjẹ lọ́wọ́ ni mo ní múlọ́wà ní àánú èkó ìgbà tá ń bọ̀ láago ní after 7 tàbí gbéra lẹ́kọ̀ọ́ ni mo tó ń bi léèrè pé ṣé wọ́n ti ẹ̀ ti jẹun nígbà tí mo lójú ẹ̀ mo ṣe tọ́ ó lóun ti jẹun wọ́n á ṣẹ̀ fún lówó pé tá a bá ti wà ní odò ọ̀pọ̀ ọ̀yà ara bread àfẹnu kẹ́rìtì ẹni tó ti jẹun láàárọ̀ kò tó kù lẹ́ oúnjẹ tí ń bẹ nínú anybody lágbé lọ lágbé bọ̀ ẹni tí ò ti jẹun kò jẹun tá a fi dé Ìbàdàn àtò ṣe ìyẹn la wá ṣe so ṣe bá ṣe torí èèyàn ni tó bá jẹ́ pé torí èèyàn ni mi ní go ẹsẹ̀ mi ní ṣe tó bá yẹn tó bá mà tó bá jẹ́ pé torí titi àwọn èèyàn ni mi ò ní ṣe tó bá yẹn because mi ò kí nira mi lára Ọlọ́run ti ṣoore fún mi ṣé nígbà tí mo débẹ̀ wọ́n sọ fún ẹ pé mo béèrè lọ́wọ́ wọn nígbà tí mo débẹ̀ tí wọ́n sọ fún ẹ pé mo ní ká fún mi lówó tí màá fi pọ̀ sọ́kọ̀ ni Ọlọ́run ti níwọ̀nba mi ò kí n solówó ṣùgbọ́n ìwọ̀nba tọ́lọ́run ṣe fún mi alihamudulilayi mi ń yó ebi ò lè pa mí ìwọ̀nba tọ́lọ́run ṣe fún mi alihamudulilayi mi ìṣòlówó tọ́lá àwọn kan náà fún wa nínú táàsì táwọn àwọn rìfárà táwọn èèyàn ń rìfá wa lórí àǹsì wa so Ọlọ́run pèsè fún wa láti bẹ̀ Ọlọ́run lọ́ba tí máa ní àrọ̀záàkù tí máa pèsè fún yàn mi kí n sọlọ́wọ́ ṣùgbọ́n alhamdulilayi so kí ni máa ṣe jù báyìí lọ mo dé mo ní láti update àwọn èèyàn because gbogbo àwọn tí wọ́n pè wá kọ́ láre máa pè padà lẹ́yọ̀ kọ̀ọ̀kan pé a ti lọ o ẹ̀dá kan a ti lọ o so kí n ṣe fídíò kí n jẹ́ kí n mọ̀ pé iṣẹ́ tí wọ́n gbé fún wa àti ṣe àti deliver rẹ̀ so kí wá ní títí ẹ gbẹ̀ràn mi dọ́lẹ́rù tẹ́ ẹ bá ti já tí followers tẹ́ ẹ bá ti láwọn èèyàn tẹ́ ẹ bá ti rí views lórí péjì yín mọ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn ẹ́ àwọn ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀mọ̀ dá sí ọ̀rọ̀ tí ò kàn yín lẹ́ẹ̀mọ̀ dá sí. so ìkìlọ̀ lélẹ́yìí wọ́n lè lélẹ́yìí èmi ò mi ń publicize ara mi lọ sórí rédíò rí láti publicize àgbo mi mi lọ sórí tẹlifíṣàn rí láti publicize àgbo mi the only thing tí mo máa ń ṣe ni pé màá drop recipe ké àwọn nǹkan yóò ẹ ṣe báyìí o ẹ máa lò ó and I don't release my number ẹni àwọn tó mọ̀ mí gbogbo ẹni tó ní nọ́mbà mi lọ́wọ́ wọn ṣe wàhálà wa ni wọ́n wá ní I don't release my number èmi ò kí n fi nọ́mbà mi lẹ̀ lórí page mi ẹ lọ wo gbogbo topic mi ẹ lọ wo orí page mi ò kí n fi nọ́mbà mi lẹ̀ not until when critical condition occur until when it is necessary to release my number tí n bá rí pé ó necessary láti release number mi fún àwọn èèyàn láti lè contact mi ìsílẹ̀ láì ní dààmú ìgbà yẹn ni mo tó máa fi nọ́mbà sílẹ̀ mo fi nọ́mbà mi lẹ̀ nígbà tí Don Richard tó ní kí ní ìzù then mo fi nọ́mbà mi lẹ̀ bí káwọn èèyàn pè mí pé mo fẹ́ lọ gbé recipe wá fún Don Richard so true nọ́mbà tí mo fi sílẹ̀ yẹn làwọn èèyàn fi reach out sí mi tó àwọn èèyàn mọ nọ́mbà mi èmi ò sẹ́ni tí máa wà sórí tí máa polówó àgbo lórí social media àjọwà tí ó wà parí tó wà ní ẹ̀dá kan tó bá fẹ́ rí mi ọ́fíìsì wa ń bẹ níbi báyìí ẹ nọ́mbà mi mi ń ṣẹ́rí ṣùgbọ́n ilé ìtọ́sẹ̀lẹ̀ yìí it is a great lesson for every one of us so lesson ló jẹ́ fún oníkálukú wa mo dẹ̀ wò pé kí ni tí mo lè ṣe ṣé gbogbo èèyàn ló máa àgbo cancer ni ṣé gbogbo èèyàn ló máa àgbo hepatitis ni ṣé gbogbo èèyàn ló máa àgbo diabetes ni jẹ́ kí n fi nọ́mbà mi sílẹ̀ should in case torí pé ẹni tó kàn ló mọ̀ ẹni tí ò tí kàn bóòlù ò ṣe ní kàn mo dẹ̀ fi nọ́mbà mi sílẹ̀ so ṣé wọ́n sọ fún ẹ pé mo mọ́ tó torí pé mo fi nọ́mbà mi sílẹ̀ ẹni ọba yín nọ́mbà mi wà láì ọlọ́kì ni ẹni ọba yín nọ́mbà mi lọ́kì ni tó ọba máa yẹ mẹ́sẹ̀gì sí mi lórí fóònù mi kó tó di pé ilé ìṣẹ̀lẹ̀ o mi rò pé onírú ẹ̀ rí láti tó tó ti dáyé more than 10,000 messages mo delete ẹni more than 1,000 àwọn tí wọ́n lè testify sí tí wọ́n lè jẹ́rìí sí tí wọ́n máa ń rí wọ́n mọ̀ táwọn èèyàn bá ń bínú tí wọ́n ń bínú pé àbá mẹ́sẹ̀gì yẹn reply mẹ́sẹ̀gì abẹ́ nínú àwọn tí ó so màá wá sí WhatsApp mi màá wá fi mẹ́sẹ̀gì hàn wọ́n pé wọ́n náà wo mẹ́sẹ̀gì lẹ́yìn ìgbà tí mo delete mẹ́sẹ̀gì 10,000 messages mo delete 10,000 messages last week ni o yàbí last week last month ẹ wo messages another messages almost 3,000 messages almost WhatsApp méjì ni mo ń lò ìkan nínú WhatsApp méjèèjì yẹn òun lélẹ́yìí o òun lélẹ́yìí sí ẹjírí almost 3,000 messages tí n bá ka messages n bá ka títí mi lè wo 50
tí ilẹ̀ ọ́fíìsù because àwọn tẹ́ ń reply àwọn náà máa reply yẹn padà tí mo wá lè attend sí yàn 50 mi ò lè attend sí yàn 50 tí ilẹ̀ ọ́fíìsù ìwà làwọn bá ká I voluntarily make move voluntarily tó bá jẹ́ pé n ta jẹ ni mi ń wá owó kiri mọ́ I must tell you the fact owó ní ń wá mi kiri owó ní ń wá mi kiri mo dúpẹ́ fọlọ́run lórí gbígbàdúrà àwọn òbí tán bí mi lórí mi torí kì í ṣe sí ọwọ́ mi gbígbàdúrà àwọn òbí mi lórí mi ni torí pé n tí bàbá àti yéèyàn bá ṣe ẹ̀san máa ké lórí ọmọ gbogbo ọmọ tí ń dààmú lẹ́nìí kan ló ìṣó ló jèso àwọn òbí ẹlòmíì ló jèso lórí fi ń ta ọmọ mi gbogbo ọmọ tí ń dààmú kiri lẹ́nìí tí wọ́n owó kiri bí tí wọ́n owó kiri lówó ń sá fún òun kọ́ ló jèso wọ́n máa ń dúpẹ́ wọ́n máa ń dá ọpẹ́ yẹn padà sọ́dọ̀ àwọn tán bí mi pé ẹni rere mo dúpẹ́ pé mo rí ẹni rere bí mi ẹni rere ni bàbá tó bí mi ẹni rere ni ìyá tó bí mi torí wọn kì í bá ti yàn jẹ́ tọ́lọ́ bá wá ń kó ẹ̀san rẹ̀ fún wa táà dààmú táà wá owó kiri tó fi wá wá kiri so kí láà ní dúpẹ́ fún èmi ò fi Alhaji Ògògó mi fi wọ́n fáwá followers mi dẹ̀ fi wọ́n wá owó mi fi wọ́n wá customers àwọn tí rìfáàrà là ń jẹ́ àwọn tí ń ra house wa wọ́n ń rìfáà wa sí ọ̀dọ̀ àwọn èèyàn àti tójú wọn ọ̀bà mọ́ làwọn èèyàn rìfáà náà ní àwọn tí wọ́n ń lo fẹ́ wa sí àwọn tí wọ́n ti tara wa rí ìgbàlà àwọn tí wọ́n ti tara wa rí ìwòsàn sáwọn yẹn lè máa sọ pé ká má rìfáà wa mọ́ ni àbí báwo ló ti fẹ́ ṣe orí Ọlọ́run kò ṣe dá dúró orí Ọlọ́run kò ṣe dá dúró èèyàn kan ò lè block orí Ọlọ́run kulillahumma malikal mulki tu'til mulka man tasha wa tanzi'ul mulka mimman tasha wa tu'izzu man tasha wa tuzillu man tasha biyadikal khayr innaka ala kulli shay'in qadir biyadikal khayr innaka ala kulli shay'in qadir gbogbo tí ń jóore ọwọ́ Ọlọ́run ló wà náà Yinka TNT ṣọ́ra rẹ o ṣọ́ra rẹ má jẹ́ kí n bínú tí n bá bínú síyàn kí n má parẹ́ ni o má jẹ́ bínú o mo ti ń gbénu mi o mo ti ń gbára mi mi ò kí ń bá yàn jà mi ì dẹ́ ẹ̀dá síyàn jẹ́jẹ́ mi mo lè wà controversial mo máa wà controversial lórí òdodo ni o lórí òdodo mi ò kì í tí n bá jẹ̀bi èèyàn mo máa apologize máa bẹ̀bẹ̀ tí n bá jí pé mo jẹ̀bi ẹ tó bá validation kàn mí tí mo rí pé mo jẹ̀bi ẹ máa bẹ̀ kọ́ mọ́ bínú ni torí ẹ̀ ló jẹ́ kí n máa sọ fún àwọn Ògògó families tó bá jẹ́ pé explanation tí mo ṣe fún àwọn fans mi lánàá tá a bá rí àwọn ọ̀rọ̀ tó bí wọn nínú níbẹ̀ kí wọ́n má bínú kí wọ́n fi mí yá Ọlọ́run kan fi mí yá Muhammad Ọlọ́run bá wa fún bàbá ní àlàáfíà tó péye pẹ̀lú ògbọ́lọ́ Ọlọ́run ní sí wọn lẹ́lẹ́mì kúkúrú wọn ní kájú kó Ọlọ́run sì bá wa dúró ti gbogbo family náà àwọn Ògògó family tán bá rí inú tí mo sọ nínú àwọn explanation mi lánàá àwọn messages nìkan wọlé messages wọlé kọ́ ọlọ́lọ́mọ yìí kọ́ tó ti wọlé lẹ́nìí messages bí kọ́ ti wọlé messages wọlé àtàlẹ́ àná mo ti pa fóònù mi mo ẹsẹ̀ ọ̀rẹ́ ní ìsinmi nígbà mo fẹ́ send message sí Alhaji àti pé n tí wọ́n sọ yẹn o pé kí n delete o mo ti delete ẹ̀ so fídíò tí mo ṣe lánàá tí wọ́n sọ tó wọ́n ní mo ti wà deleted already so àwọn explanation tí mo fi kó àwọn èèyàn ní nǹkan ìwòsàn ara mílíọ̀nù tó ti wọ millions pọ̀ lórí fóònù mi táwọn ẹ̀dẹ́ ń lò tó ń ṣiṣẹ́ fún wọn èmi ò kí ń ṣe recipe kí wọ́n sọ pé ẹ jẹ́ kí n bá ń ṣe máa ṣàlàyé ẹ̀ fún àwọn èèyàn lórí page mi ní pé ẹ lọ ṣe fúnra yín máa wà sọ́dọ̀ mi má jẹ́ bẹ́ẹ̀ ṣe ìwọ náà lọ ṣe fúnra rẹ bí mo ṣe máa ń sọ fún àwọn èèyàn lórí page mi nìyẹn ìyẹn tó lè jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ni pé owó tèmi gan kún kò sáyè mọ́ ẹni tí n bá gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí mo bá ní mo fẹ́ gbaṣẹ́ wàláhì mọ́ ọ̀nà ẹni téèyàn bá pè mí lórí pé Alhaji adé nìkan báyìí tí mo bá gbà mọ́ ọ̀nà ẹni tí mi bá dẹ̀ parí nǹkan bíi méjì mẹ́ta ni mo dẹ̀ máa ń gbà tí mi bá parí ẹ̀ mi ò kí n àtẹ́ǹdì sí àwọn kọ́sítọ́mà tó kù rísìn yẹn tí mẹ́sẹ̀jì ti máa ń pọ̀ lórí fóònù mi tí mi bá parí iṣẹ́ kan mi ní ṣe mi torí pé tí n bá ti lè lọ gba owó tó pọ̀ jọ mo lè má lágbára àti deliver message àti deliver package so Ọlọ́run má dẹ̀ bà wá lórúkọ jẹ́ èmi náà protect àwọn orúkọ mi one way or the other because my dignity is very important my name is very important orúkọ bàbá mi ò bàjẹ́ orúkọ tí bàbá mi lò tí ò bàjẹ́ tí màmá mi lò tí ò bàjẹ́ wáyé tẹ́wọ́ jẹ́ pé mi orúkọ orí mi ẹ̀jọ̀ bàjẹ́ just because of fools just because of money. so ẹ bá mi wọnú Yinka TNT o wọ́n bá jẹ́ pé family lọ́rùn ẹ ṣe fídíò kọjá kí n mọ̀ pé family lọ́rùn ẹ tí kì í bá wá ṣe family lọ́rùn ẹ tó jẹ́ pé ọ̀dásẹ̀ rẹ jẹ́ ọ̀yájú o mi ò kí n sẹ́ńtẹ̀ máa ń kọlu o òǹyájú o tá a bá kà sí pàdé lórí social media àwọn abọ́nìkálukú ṣe wéètì tó òǹyájú o mi ò sẹ́ńtẹ̀ máa kọlu o because mi ò kí n kọlu yẹn o ìjọ tó ti ń ṣe program ẹ tó máa ń ṣe mi ò ta sí ẹrí mi ò kọlu ẹ̀rí olórí péjì ẹ o òǹyájú o ìgbà tó bá jẹ́ pé àwọn family lọ́rùn ẹ ṣe fídíò lórí ẹ kí n mọ̀ bá àwọn family lọ́rùn ẹ. nǹkan tí ẹlẹ́kùn fi ń sunkún gbogbo ìgbà kó ló yẹ káwa máa fi nǹkan yẹn ṣayọyọ nǹkan tó ń bá èèyàn kan nínú jẹ́ kí ló dé táwa rí nǹkan yẹn bí nǹkan tó lè mú wa débi ọ̀la bí ìgbà tá a fẹ́ gbọ̀nà ẹ̀bùn tá a fẹ́ fi débi ọ̀la ni mo rí sí àfáà yìí tí mo gbé sókè ẹ̀yin lẹ́nu fídíò tí mo ṣe àti ẹ̀yin èèyàn tẹ́ máa ń mú irú wà báyìí tẹ́ máa ń ṣe ẹ wo bí ìbànújẹ́ èèyàn kan ẹ má jẹ́ kó máa jẹ́ ìdùnnú fún ẹ̀yin nítorí pé kí ni ẹ mọ rúpò tẹ́yìn fún ara yín lè bára yín lọ́jọ́ ọ̀la tí èèyàn bá dẹ̀ fi tọmọ lé èmi máa ń wó lé bẹ́ẹ̀
àfààní àbóníṣègùn mi ò mọ̀ ṣùgbọ́n ṣe rí fídíò tẹ́ ṣe yẹn mi mọ́ bọ́ ṣe ń gbé fídíò sókè ni o mi ò bá kọ́kọ́ gbé fídíò yín wá káwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ sọ káwọn tó ní làákàyè kan wá digest ọ̀rọ̀ yín kan wá wò bóyá bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kẹ́ sọ lẹ̀ sọ yẹn àti pé ta ló rán yín iṣẹ́ ṣé àwọn ẹbí Alhaji Taiwo Hassan ṣáwọn náà rán yín wípé kẹ́ lọ bá wọn ké gbàjarè pé ẹ bá wọn gbé àgbo wá ṣáwọn náà rán yín pé kẹ́ lọ bá wọn sọ níta pé o condition wọn critical we are not dumb ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù wa la dẹ̀ mọ̀ nǹkan tí wọ́n ń pè ní cancer àmọ́ stage 4 àmọ́ bó ṣe rí kò di dandan kẹ́ padà wá síta wá sọ fún wa pé condition wọn burú jáì pé ká máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ gbogbo wa pátápátá náà la nífẹ̀ẹ́ wọn tá a dẹ̀ ń fàdúrà ràn wọ́n lọ́wọ́ ṣé wá rí èyí tẹ́yìn wá ṣe yẹn ìwà àtẹwáwù ìwà burúkú ni bẹ́ẹ̀ ṣe bọ́ síta tẹ́ wá ń sọ fún wa nígbà tẹ́ débẹ̀ iye àgbo tẹ́ kó sápò iye bó ṣe wúwo tó iye bó ṣe rí yẹn kò sẹ́ni tó rán yín iṣẹ́ omi ìwò báwọn ẹbí ògògó pè yín ipe tẹ́ bá ti kúrò lọ́dọ̀ wọn kẹ́ lọ bá wọn sọ níta condition tó wà àti bí condition tó wà ṣe rí ẹ wo bí nítorí pé ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ yín ipò oníṣègùn ní ipe ẹ̀ ń ta oògùn ẹ̀ ń ṣe oògùn tó ṣeé ṣe kó jẹ́ èyí tó máa gbọ́ nǹkan tó ń ṣe wọ́n nítorí pé lábẹ́ òfin NAFDAC mi ìrò pé oògùn tẹ́ ń gbé kiri yẹn mi ìrò pé ní NAFDAC registration mi ìrò pé oògùn yẹn ní NAFDAC ṣùgbọ́n nítorí pé àwọn ọmọ ẹni tí nǹkan ṣe wọ́n ké gbàjarè síta ipe ẹni tó bá mọ nǹkan tó lè kí ẹ nílànà Yorùbá kó jọ kó jáde sáwọn wọn ò ní kẹ́ bá wá mú nǹkan yẹn wá tán kẹ́ wá padà síta kẹ́ wá sọ condition tẹ́ bá wọn àti iye nǹkan tẹ́ gbé lọ fún wọn bẹ́ẹ̀ ṣe gbé 5 litre tẹ́ gbé gbẹrẹ fún tẹ́ gbé kékèké tẹ́ tò wọ́n sápò nídìí ẹ̀ sà nídìí ẹ̀ yé jẹ́ kó máa bẹnu àtẹ́lu àwọn tó bá ń ṣiṣẹ́ àfà because ọ̀nà tẹ́ gbà bí mo ṣe rí ìmúra àfà lẹ́mú oníṣègùn sí ní ìbílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹmẹwé ẹmẹgbò fine ẹ fẹ́ lo Alhaji Taiwo Hassan ògògò ẹ fẹ́ lò wọ́n bí àtẹ̀gùn ìpè táwọn èèyàn bá ti mọ̀ pé ẹ̀yin náà wà lára àwọn tó gbóògùn lọ fún wọn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní patronize yín àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sọ pé ẹni tó lè gbé nǹkan lọ fún gbogbo tó gbogbo lè lò ẹ jẹ́ káwa náà ká pè wò nídìí kì í kí aláṣetì kú iṣẹ́ ẹni tó ṣe àṣeyọrí òun ni èèyàn máa ń kí èèyàn kì í kí aláṣetì nítorí pé kò tí ẹ ìṣàṣeyọrí wọn ìbọ́ta kan wá sọ fún wa pé ẹ̀yin kọ́ ló yẹ kẹ́ bọ́ta wá sọ fún wa pé ẹ gbàgbọ́ lọ fún wọn nígbà tí wọ́n bá rí àṣeyọrí iṣẹ́ ọwọ́ yín àwọn ẹbí wọn ló máa polongo yín fún wa ọpẹ́lọpẹ́ ẹni báyìí o tí wàá ṣàṣeyọrí òun kọ́ tẹ́ gbé lọ tí mọ̀ bóyá wọ́n jẹ́ kọ́ lò ó gan ẹ wá bọ́ta ẹ ti wá ń sọ fún wa ipe ẹ̀yin lẹ gbé nǹkan lọ fún wọn ẹ wá fi ń bùgà fún wa káwọn èèyàn lè bẹ̀rẹ̀ sí ní gba yín láago ẹ ti rí níbi pé ọ̀nà ọ̀la yín ti ṣí tọ́nà ọ̀la ẹ̀dá bá ṣí kò sí baba ńlá baba ẹni tó lè di tọ́nà ọ̀la yín bá ṣí ẹnikẹ́ni ò lè di ṣé ẹni gbogbo ìtẹ́bọ́ta wa sọ fún wa yẹn ní ìdí ẹ̀ àgbàlagbà dẹ ní àgbàlagbà ní ní ìdí ẹ̀ láti bọ́sítà wa sọ̀rọ̀ ẹ̀ fún wa wọn rán yín níṣẹ́ nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn ó jẹ́ kó wà confidential ni nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn tó bá jẹ́ nílànà olóyìnbó nǹkan tó bá ń ṣe èèyàn dókítà tó ń treat èèyàn lẹ́tọ̀ àti sọ fárata pé ẹni tó wá tó lọ yẹn nǹkan báyìí ló ń ṣe ni mo fún lóògùn ẹ̀ àti pé nínú ìṣègùn ìbílẹ̀ náà ó yẹ kẹ́ ẹ nírú nǹkan tá à ń pè ní àwo mẹ́numọ́ ṣe àwo ẹnu ó yẹ kẹ́ ẹ ṣàwo mẹ́numọ́ kò yẹ kó jẹ́ ìyẹn máa wá síta nítorí pé kíni a mọ̀ yí pé àdúrà wa máa gbà lórí sátì a mọ̀ àdúrà wa máa gbà lórí wọn a mọ̀ yí pé wọn ò ní bá lọ ìgbàgbọ́ wa dúró lórí pé wọn ò ní kú sí ọlọ́run lè fi wọ́n ṣe mírèkù wípé wọ́n já kọ̀kọ́ nínú ẹni tí stage 4 cancer gbẹ̀mí ẹ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe fa bẹ́ẹ̀ ni ó kéré ó bí tí nínú tọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ ni so ẹ ní láti máa sọ fún wa pé ká máa gbàdúrà gbogbo wa là ń gbàdúrà ẹ ní láti fi wọn wá olówó ọjà yín àgbàlagbà ní kẹfẹ ní ẹlẹ́ni sílẹ̀ gbogbo yín bẹ̀rẹ̀ sí ní bọ́sítà ìkan náà bọ́ta ó ń ṣe bẹ́ẹ̀ ní ṣe tíátà ẹni kan máa gbogbo bọ̀ lọ́dọ̀ mi ẹni kan máa gbogbo bọ̀ lọ́dọ̀ mi kí ló ń ṣe gbogbo yín tẹ̀ ṣe balabala bíi black and white television ẹ stop ṣe bẹ́ẹ̀ jọ ọ̀la yín bá ṣí ẹnikẹ́ni ò lè di ṣé ẹni gbogbo ìtẹ́ bọ́ta wá sọ fún wa yẹn ní ìdí ẹ̀ àgbàlagbà dẹ ní ní ìdí ẹ̀ láti bọ́sítà wá sọ̀rọ̀ ẹ̀ fún wa wọn rán yín níṣẹ́ nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn ó jẹ́ kó wà confidential ni nǹkan tẹ́ ẹ lọ ṣe yẹn tó bá jẹ́ nílànà olóyìnbó nǹkan tó bá ń ṣe èèyàn dókítà tó ń treat èèyàn lẹ́tọ̀ àti sọ fárata pé ẹni tó wá tó lọ yẹn nǹkan báyìí ló ń ṣe ni mo fún lóògùn ẹ̀ àti pé nínú ìṣègùn ìbílẹ̀ náà ó yẹ kẹ́ ẹ nírú nǹkan tá à ń pè ní àwo mẹ́numọ́ ṣe àwo ẹnu ó yẹ kẹ́ ẹ ṣàwo mẹ́numọ́ kò yẹ kó jẹ́ ìyẹn máa wá síta nítorí pé kíni a mọ̀ yí pé àdúrà wa máa gbà lórí sátì a mọ̀ àdúrà wa máa gbà lórí wọn a mọ̀ yí pé wọn ò ní bá lọ ìgbàgbọ́ wa dúró lórí pé wọn ò ní kú sí ọlọ́run lè fi wọ́n ṣe mírèkù wípé
wọ́n já kọ̀kọ́ nínú ẹni tí stage 4 cancer gbẹ̀mí ẹ̀ ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ó kéré nínú nǹkan tọ́lọ́run lè ṣe fa bẹ́ẹ̀ ni ó kéré ó bíntín nínú nǹkan tọ́lọ́run lè ṣe bẹ́ẹ̀ ni so ẹ ní láti máa sọ fún wa pé ká máa gbàdúrà gbogbo wa là ń gbàdúrà ẹ ní láti fi wọn wá olówó ọjà yín àgbàlagbà ní kẹfẹ́ ní ẹlẹ́ni sílẹ̀ gbogbo yín bẹ̀rẹ̀ sí ní bọ́sta ìkan náà bọ́ta ó ń ṣe bẹ́ẹ̀ ní ṣe tíátà ẹni kan máa gbógbògbò bọ̀ lọ́dọ̀ mi ẹni kan máa gbógbògbò bọ̀ lọ́dọ̀ mi kí ló ń ṣe gbogbo yín tẹ̀ ṣe balabala bíi black and white television ẹ stop ṣe bẹ́ẹ̀ jọ